òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀. ó mà ṣe o ìròyìn ńlá kan tó tẹ̀ wá lọ́wọ́ ní kùtùkùtù òwúrọ̀ náà ni pé ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ olórin fújì yìí ni Alhaji Fatai Alao tí gbogbo ayé ń pè ní second Kollington ló ti jáde láyé o. wọ́n ní bàbá náà jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́ tó ṣe é. lójú ẹsẹ̀ tí ìròyìn aburú yìí kan àwọn olólùfẹ́ ọkùnrin náà lára, pàápàá àwọn olólùfẹ́ ọ̀gá rẹ̀ ìyẹn Alhaji Kollington Àyìnlá ni wọ́n ti ń sọ yìí pé irú ikú wo ló wá pa Fatai Alao lásìkò tí àwọn ayé dìde láti ràn án lọ́wọ́. wọ́n ní kú tó pa ọkùnrin náà kò ṣe dáadáa rárá o. ṣe ni ọ̀kan nínú àwọn tó mójútó ètò ìròyìn Alhaji Kollington ìyẹn Lukman Apẹ̀rùn ló gbé ọ̀rọ̀ náà jáde pé Lukman Apẹ̀rùn ló gbé sórí ìkànnì Facebook ẹ̀ pé àwọn pàdánù Alhaji Fatai Alao ó ló ká wọn lára, ó dùn àwọn jọjọ nítorí pé àsìkò tí gbogbo àwọn ń gbèrò láti dá ìgbà rere padà fún ọkùnrin náà lẹ́kùn wá wọlé wẹ́rẹ́ tó mú lọ báyìí. Apẹ̀rùn ní àwọn bá ẹbí, ará, ojúlùmọ̀ àti gbogbo àwọn olólùfẹ́ Alhaji Fatai Alao dárò ẹni rere tó lọ yìí. tẹ́ ẹ bá gbàgbé ní nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn lọkùnrin oníròyìn orí ẹ̀rọ ayélujára ìyẹn Àgbàlẹ̀tù bí ọkùnrin náà wá sí gbangba àwọn èèyàn. níbẹ̀ náà ni Alhaji Fatai Alao ti sọ gbogbo ohun tójú rí kó tó di pé ikú mú wọlé lọ. ó ṣàlàyé gbogbo ìrìnkèrindò rẹ̀ àti bó ṣe jẹ́ olókìkí olórin fújì kó tó di pé sànmọ́nì ń lọ tíní fún tígbà wá yí padà tí ayé kò sì gbúrò ọkùnrin tó ń kọrin bíi bàbá Látìká náà mọ́. àsìkò náà ni ìròyìn ọkùnrin náà kan gba àwọn olólùfẹ́ Kollington lára. ìwádìí sọ wípé ó di dandan kí ọkùnrin náà padà sí limelight gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. bákan náà ni wọ́n ṣètò bí ọkùnrin náà ṣe pàdé bàbá Látìká tí Kollington sì gbọ́ lé lórí tó ṣàdúrà fún pé gbogbo àkólọ rẹ̀ pátá ni Ọlọ́run yóò dá padà. bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n ra fóònù fún Alhaji Fatai Alao kó náà lè máa rí nǹkan ṣe lórí ẹ̀rọ ayélujára. bẹ́ẹ̀ làwọn kan sọ wípé àwọn yóò fún nílẹ̀ ṣùgbọ́n ikú kò jẹ́ kí ọkùnrin náà dúró ṣe gbogbo ohun mèremère táwọn èèyàn fẹ́ ṣe fún un. tọ́ gbogbo apáta la dágbádá kú, gbogbo apáta náà ni awẹ̀wu àṣàrá ìrù, ṣùgbọ́n àdúrà tá à ń gbà ni pé kí Ọlọ́run kó má ṣe ikú náà ní tẹ̀léńtẹ̀lé, kọ́lọ́run jẹ́ kí gbogbo wa ká gbélé ayé ká ṣe rere. ti Alhaji Fatai Alao la rí, tẹni tó kàn àmọ́ ṣùgbọ́n aburú ò ní kan gbogbo wa. adégbòlógbò ẹ̀rọ ìfẹ́ pátá. Grassroots ní iléeṣẹ́ Owutu FM yẹn ṣàlẹ́ o máa gbọ́ má yí kúrò níbẹ̀ o ètò tó gbámúṣé polówó ọjà kájébù gbẹ́jẹ́ ètò tó fa kọyọ nílé iṣẹ́ Owutu FM láti máa gbọ́ nílé iṣẹ́ Owutu FM the mouthpiece of the grassroots yẹn ṣàlẹ́ lórí bẹ́ẹ̀ nílé iṣẹ́ Owutu FM má yí kúrò níbẹ̀ má gbọ́ yẹn ṣàlẹ́ náà ní. Kindly subscribe to our YouTube channel Owutu FM Lagos. Bye.